Ṣeun Kuti lọ lóyìnbó lọ kọrin lẹ́yìn tó kúrò láhàámọ́. Kì í ṣe ìròyìn mọ́ rárá pé gbajúmọ̀ olórin afrobeat nì Ṣeun Kuti ti mórí bọ́ nínú àhámọ́ àwọn ọlọ́pàá ilẹ̀ wa tí wọ́n fọwọ́ òfin mú lẹ́yìn tó lu ọ̀kan lára wọn. Tuntun tó wà nínú ọ̀rọ̀ rẹ̀ báyìí ni pé ọmọ bíbí Fẹlá Aníkúlápó Kuti ọ̀hún ti gbéra kúrò lórílẹ̀‐èdè yìí ó sì ti lọ sílẹ̀ Switzerland níbi tó ti fẹ́ lọ forin dábìrà fáwọn olólùfẹ́ rẹ̀ gbogbo tí wọ́n ti ń dúró dè é. Lórí ẹ̀rọ ayélujára Twitter rẹ̀ ni Ṣeun ti kéde fáwọn olólùfẹ́ rẹ̀ gbogbo lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù karùn-ún yìí pé èmi ti ń lọ sílẹ̀ Switzerland o níbi tí mo ti fẹ́ lọ forin dáwọn tèmi lára yá. Bẹ́ẹ̀ ò bá gbàgbé fún nǹkan bí ọjọ́ 6 tàbí jù bẹ́ẹ̀ lọ ni Ṣeun fi wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá ilẹ̀ wa tí wọ́n tì mọ́nú gádó wọn lórí ẹ̀sùn pé ó lu ọlọ́pàá kan níta gbangba ó fìbínú fọ́ ọ létí ó tún ta á láyà léraléra lórí afárá Third Mainland Bridge nígbà tọ́rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ láàrin òun àtọlọ́pàá náà. Ṣùgbọ́n nígbà tó dọjọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2023 yìí ní ilé-ẹjọ́ májísírèètì tí wọ́n wọ́ ọ lọ nílùú Yábà tú u sílẹ̀ láhàámọ́ lẹ́yìn tó ti kúnjú òṣùwọ̀n nǹkan tí wọ́n kà kalẹ̀ fún béèlì rẹ̀. Wọ́n ní kó sì máa lọ ilé rẹ̀ ná títí dọjọ́ ìgbẹ́jọ́ tó ń bọ̀. Ṣá lásìkò yìí Ṣeun Kuti ti kúrò nílé o ó ti tẹkọ̀ létí lọ sórílẹ̀-èdè Switzerland. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.